èmi tí ẹ rí níwájú yín yìí mo bá Sunday Igboho sọ̀rọ̀ ọ̀rọ̀ kàyéfì ọ̀rọ̀ ńláńlá kan ni mo sì gbá ọ̀rọ̀ náà mú ọ̀rọ̀ ńláńlá ni tó jásí pé níjọ́ tí èmi àti Sunday Igboho ti sọ̀rọ̀ yẹn ni mo ti gbọ́ ọ̀rọ̀ yẹn náà mú àtìgbà yẹn gan èmi gangan fúnra mi mo ti gbà fún Sunday Igboho ìwọ tó bá fẹ́ gbọ́rọ̀ tí èmi àti Sunday Igboho tó fẹ́ gbọ́rọ̀ tá a jọ sọ wá gbọ́ tẹ̀lé mi ká lọ kó wá gbọ́rọ̀ náà kẹ́ wá gbọ́rọ̀ kàǹkà ọ̀rọ̀ ìmọ̀ ọ̀rọ̀ tó ṣe kókó ọ̀rọ̀ tó wúwo tó tóbi tó jásí pé kò sí fowó rà ọ̀rọ̀ ńláńlá ni ká lọ kó wá gbọ́. Yoruba Nation, forward ever, backward never láíláí. Ọ̀rọ̀ tèmi àti Sunday Igboho sọ mo fẹ́ bẹ́ sílẹ̀ kò gbọ́kun tó bẹ́ ọ̀rọ̀ náà sílẹ̀ mo wá fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin Yoruba Nation gbogbo Yoruba Nation pátápátá ni mo fẹ́ béèrè lọ́wọ́ yín. Ìbéèrè mi ni pé ṣé Felix Bankole lẹ fẹ́ràn ni èyí tí gbogbo yín mọ̀ sí Pastor Bankole sóhun lẹ fẹ́ràn ni àbí Sunday Igboho? Tó bá já sí pé Sunday Igboho lẹ fẹ́ràn èmi mọ̀ Sunday Igboho dáadáa gbogbo Yorùbá dẹ̀ mọ̀ Sunday Igboho dáadáa. Sunday Igboho tá à ń sọ yìí akọni ni gbogbo igun mẹ́rẹ̀ẹ̀rin tó wọlé Yorùbá pátápátá náà mọ̀ Sunday Igboho wọ́n sì mọ̀ akíkanjú tó jẹ́ wọ́n sì mọ̀ irú èèyàn tí Sunday Igboho jẹ́. Gbogbo yín pátápátá lẹ free láti mọ̀lé Sunday Igboho ní Sókà ní Ìbàdàn. Gbogbo ẹni tó bá wọlé ti Sunday Igboho onítọ̀ ọmọ rẹ̀ ní jáde ni. Gbogbo ẹni tó bá fojú kan Sunday Igboho tó bá yọ ọmọ ọjọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò dán ọmọ akin. Sunday Igboho kìkì sẹ́nìkan tó ṣe pé ẹnìkan tí ẹ mọ̀ rí olówó mọ̀ tálíkà mọ̀ mẹ̀kúnnù mọ̀ àwọn ará àdúgbò mọ̀ dáadáa pé èèyàn ni akọni ni Sunday Igboho. A sì bá wà pálapàla kan lérí Sunday Igboho lóòótọ́ o gbogbo wa la sọmọdé rí o kò sẹ́ni tí ò ní tàn lérí ọmọdé bẹ́ẹ̀ sì ni nílẹ̀ lónìí kò sẹ́ni tí ò ní tàbí ṣùgbọ́n rẹ̀ ní orílẹ̀ ayé lónìí o gbogbo yẹn ló ní tẹ bá ní Sunday Igboho ṣe báyìí ṣùgbọ́n Sunday Igboho ni ẹ nǹkan tó ti kọjá ni tẹ bá ní orí báyìí nǹkan Sunday Igboho ni nǹkan tó ti ṣe sẹ́yìn ni àmọ́ Sunday Igboho ti sìn yìí ó ti yàtọ̀ sí Sunday tó ti mature ni Sunday tó ṣetán láti gbìjà alẹ́ Yorùbá ni Sunday tó ṣetán láti kó àwọn èèyàn kan kúrò nínú ẹrú ni. Ọ̀rọ̀ Sunday nìyẹn tí gbogbo yín dẹ̀ mọ̀ dáadáa ní rí ọ̀rọ̀ tèmi àti Sunday Igboho sọ ìbéèrè mi ni wá pé ìbéèrè mi lọ́wọ́ yín ni pé ṣé Sunday lẹ fẹ́ràn ni àbí Felix Bankole tí èmi àti yín ò mọ̀ Felix Bankole tí èmi àti yín ò mọ̀lé rẹ̀ Felix Bankole tó jásí pé ó gbọ́ pé ilẹ̀ Yorùbá wọ́n fi àwọn ilẹ̀ Yorùbá wọ́n fi ilẹ̀ Yorùbá wọ́n fi pawó Felix Bankole tó gbọ́ pé gbogbo ẹni tó bá dìde pé tó òun fẹ́ lọ fúnlẹ̀ Yorùbá o òun fẹ́ jagun fúnlẹ̀ Yorùbá o òun fẹ́ dìde fúnlẹ̀ Yorùbá o owó ń wọlé níbẹ̀ ní gbogbo ọ̀nà kan náà torí pé òǹgbẹ́ngbẹ́ oníkálukú fẹ́ mú mi owó oníkálukú fẹ́ fi rẹ̀ hàn. Ẹ mọye èèyàn tó ti jáde látara Sunday Igboho ni ẹ mọye èèyàn tí wọn mọ̀ tó jáde látara Sunday Igboho lónìí ẹ mọye èèyàn tó jásí pé òun gan ò lérò pọ́n lè mọ̀ òun láéláé tó kàn rọra sọ pé tó àmì Yoruba Nation tó sì ń sọ̀rọ̀ tó dẹ̀ bẹ̀rẹ̀ sí mọ̀ látòní lọ tí gbogbo yín sì ń tẹ̀lé tó jásí pé ó parọ́ o kò parọ́ o ó sòdodo kò sòdodo pé ó jẹ́ Yoruba Nation gbogbo yín lẹ̀ ń tẹ̀lé. Irú ẹ̀ náà ni Felix Bankole ó lóun ra mọ́tò 8.5 million mẹ́fà ó ní 6 million mẹ́ta ó ní gbogbo ẹ bá mi bèèrè lọ́wọ́ pé níbo ni mọ́tò náà wà. Mo ra ọmọ bọ́ọ̀sì mẹ́fà mo ra ẹyọ kan ní 8.5 million naira 8.5 million naira ni mo ra ẹyọ kan mo ra mẹ́fà mo ra àwọn ilọ́ọ̀sì. Tó bá jásí pé lóòótọ́ Felix Bankole fẹ́ràn Yorùbá ó fẹ́ràn Yoruba Nation kò ṣe handover mọ́tò yẹn fáwọn Yoruba Nation kó handover mọ́tò ẹ̀ pẹ́tò mọ́tò yìí o mo handover fáwọn Yoruba Nation ẹ béèrè pé gbogbo mọ́tò tí Felix Bankole rà fún ilẹ̀ Yorùbá tó ní owó òun ló fi rà ẹni bó ló ti rówó náà kókó mọ́tò yẹn jáde ilẹ̀ Yorùbá ló rà fún kókó jáde gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bẹ nílẹ̀ òkèèrè tẹ́ ń bẹ l'Amẹ́ríkà ní Canada gbogbo owó tẹ́ ẹ̀ ń dá fúnlẹ̀ Yorùbá ní ká lè ní ìlọsíwájú nílẹ̀ Yorùbá ni kò ti sú yín ẹ̀ sì ń ṣèdò ní kò dẹ̀ ní sun yín ṣe ẹ máa tẹ̀síwájú pẹ̀lú ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ rẹ́yìn rẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run ọwọ́ yín máa tẹ nǹkan tí ẹ̀ ń wá ẹ níbo ni mọ́tò ti Felix Bankole wà Felix Bankole tí gbogbo yín bú èbúlé lórí tí ẹ̀ ń kọ́mẹ̀ntì rubbish lérí ẹ̀ tó jásí pé tí ẹ̀ jòkó kẹrò làákà yín wò lérí ọ̀rọ̀ Felix Bankole ṣe é mọ̀ pé ẹni tí Felix Bankole gbá ní 3 million naira ọ̀rẹ́ tímọ́tímọ́ Sunday Igboho ni o
nígbà tí ọ̀rọ̀ náà dọ́dọ̀ Sunday Igboho ọlá pé Sunday Igboho jẹ́ nìkan tó dáa Sunday Igboho ò bínú sí ọ̀rọ̀ yẹn ẹni náà dẹ̀ ni ẹni tó gbá ní 3 million ó máa tó jáde ó náà máa sọ̀rọ̀ Felix Bankole náà ni kò dá owó náà padà dòní torí kíni ṣebí torí Oòduà yìí náà ni ọ̀pọ̀lọpọ̀ ìwà bàjẹ́ tí Felix Bankole ti ṣe pọ̀ Felix Bankole ò bá yín gbé Nàìjíríà Àjàṣẹ́ ni Felix Bankole ń gbé Àjàṣẹ́ àti Sakété ni Felix Bankole ń lọ tí Felix Bankole bá fẹ́ wá ìdí ìrókò ló ń wà ó sì wá jẹ́ pé ẹni tó ń gbá Àjàṣẹ́ ó fẹ́ mọ tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá gbogbo àwọn sójà tí Felix Bankole kó jáde níjọ́ náà lọ́n tó láwọn ti train níbo náà wà tí yà ń jẹlẹ̀ Yorùbá Sunday Igboho ò ní sójà tó bẹ́ẹ̀ tó fi wọnú gbó lọ tó fi jáde Sunday wọnú gbó ó jáde ó lọ síbi tí yà ti ń jẹ Yorùbá ibi tó ti ń fìyà jẹ Yorùbá wọbẹ̀ àwọn sójà Felix Bankole níbo náà wà ẹ bá mi béèrè ẹ̀yin Yorùbá ìwọ tó ń comment ìwọ tó wà ní Dubai tó ní kó padà sí ìdí gíláàsì mi wá jáde kó wá sọ̀rọ̀ jáde kó wá sọ̀rọ̀ nísìnyí in tó bá mọ̀ nípa Felix Bankole jáde kó wá sọ ẹ bá mi béèrè lọ́wọ́ ẹ pé kí Felix Bankole jáde kó wá kó mọ́tò ẹ̀ jáde mọ́tò tó rà fúnlẹ̀ Yorùbá Oòduà gbogbo wa láti lajú ti pẹ́ tẹ bá fẹ́ háyà mọ́tò tẹ fẹ́ péǹtì mọ́tò tẹ lè gbé stíkà lé gbogbo ẹ̀ lórí tẹ ṣú ẹ̀ fún gbogbo àgbáńlá ayé wọ́n ń ṣe káàkiri kò sí ìlú tí wọ́n ti ṣe ó ní ọjọ́ tán máa fún yín pé tó mọ́tò yìí o àyàndá fún yín ẹ máa lẹ stíkà mọ́ ṣùgbọ́n oṣù kan oṣù méjì ni Felix Bankole ó kó àwọn mọ́tò jọ ó lẹ stíkà Oòduà wọ́n ti ṣe stíkà yẹn wọ́n lẹ̀ mọ́ ó wá fi mọ́tò yẹn parọ́ ó fi polówó fáwọn Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ yẹn náà wá wò pé mẹsáyà dé ṣé nítorí pé Felix Bankole sọ pé òun jẹ́ mẹsáyà fún Yorùbá ẹjọ́ iṣẹ́ wo ló ti ṣe fún Yorùbá nígbà tá a rí Igboho mọ́ kí ló dé tá a fi rí Bankole kí ló dé tí Bankole ò ṣe jáde síta kí gbogbo ayé rí Bankole àbí kò sí wàhálà nílẹ̀ Yorùbá mọ́ ṣebí Felix Bankole òun ló kó àwọn sójà jọ tó lóun ti ní àwọn sójà tó wọ́ọ̀tì báyìí àwọn èèyàn máa ń wọnú àwọn ará bíi máa ń wọlé Yorùbá tán kó àwọn Yorùbá tán kidnap Yorùbá ǹjẹ́ sójà àwọn Felix Bankole ò sí nílẹ̀ mọ́ ni pẹ̀lú gbogbo nǹkan ogun tó lóun rà fún wọn ṣé wọn ò sílẹ̀ ni ẹ̀yin Yorùbá ẹ lajú ẹ má jẹ́ kẹ́nìkan fi ẹ̀tàn kó mú yín ẹ má jẹ́ kẹ́nìkan fi búrẹ́dì kó yín lọ́bẹ̀ jẹ ẹ fẹ́ jẹ́ kẹ́nìkan fi búrẹ́dì kó yín lọ́bẹ̀ jẹ nítorí pé a fẹ́ gbòdùà oníkálukú ń wá lọ́tún oníkálukú ń wá lósì àtẹni tó wá parọ́ àtẹni tó wá sòdodo ọ̀rọ̀ gbogbo wọn ń wọlé torí pé ó ti mọ̀ pé ọjà rèé o ọjà bìtìbìtì rèé ọjà wòsòwòsò rèé wá mú tiẹ̀ ní oníkálukú gbàǹjo óyá oníkálukú wá mú tiẹ̀ olówà níbẹ̀ ń sìn báyìí ẹ wá jẹ́ ká dáhùn olódodo mọ̀mọ́ àtolódodo àtonírọ́ gbogbo wọn á dì kan náà àti tó wá make away àní ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ àlá ní ayé àsìkò Oòduà Yorùbá Nation yìí ìgbà yẹn lèmi kọ́lé tèmi ìgbà yẹn ni mo ní ọ̀kadà ẹ bá mi béèrè lọ́wọ́ wọn níbo ni Felix Bankole kó gbọ́ ẹ̀ sí Felix Bankole ó ti lu àwọn ọ̀pọ̀lọpọ̀ jìbìtì nílẹ̀ Yorùbá ẹ̀yin Yorùbá tẹ̀ ń kọ́mẹ́ǹtì yìí náà ẹ̀ rọ́rọ̀ sọ ẹ̀yin ò ṣe yọ̀ǹda ara yín kó lù yín ní jìbìtì kẹ́ mọ̀ pé ká lu jìbìtì kò sí Sunday Igboho tí mo mọ̀ kò lu jìbìtì rí o tó bá jẹ́ pé ti visa ni Sunday Igboho ràn yàn lọ́wọ́ jáde ní Nàìjíríà dáadáa àwọn tí Sunday Igboho tó ràn lọ́wọ́ dáadáa wọ́n wà táwọn gan-an lè sọ pé Sunday Igboho ló ràn á gbọ́ pé Sunday Igboho lu anybody ní jìbìtì rí Felix Bankole ó gbà yẹn ní 14 million naira ní káàdì ní rí visa Canada àwọn èèyàn tó ti gbá lérí visa ọ̀pọ̀ o ẹni business ló ṣe ń ta fẹ́ gbé lọ sílẹ̀ Yorùbá nìyẹn ṣé ń tó fẹ́ lead ilẹ̀ Yorùbá nìyẹn ẹni tó fẹ́ gba Yorùbá Nation fún wa nìyẹn ẹni business ló ṣe Sunday Igboho tó jẹ́ kí tí gbogbo wa ń tẹ̀lé só gbàyàn rí ni só wà nínú tán Sunday Igboho ni tí Sunday bá gbàyàn rí ẹ jáde kẹwàá sọ Sunday Igboho ò gbàyàn rí Sunday Igboho tẹ bá lọ bá Sunday Igboho pé ẹ fẹ́ jáde yóò fún yín lásìkò pé kẹ́ ní sùúrù yóò dẹ̀ gbìyànjú ẹ̀ Sunday gangan ló tún máa kówó ẹ̀ lọ sí àkáǹtì èèyàn pé tó yá lọ fi ṣiṣẹ́ lọ fi ṣe iṣẹ́ kó lọ fi gba visa rẹ lẹ́yìn ìgbà tó bá gba visa rẹ tán wàá dá owó Sunday padà sínú àkáǹtì ẹ̀ àìmọye èèyàn tí Sunday Igboho ti ràn lọ́wọ́ ẹ wá mú Felix Bankole ẹ wá ń kọ́mẹ́ǹtì rọ́bìṣì tẹ́ ẹ mọ̀ nípa ẹ̀ tí ẹ̀yin ò mọ̀ nípa ẹ̀ mọ̀ nípa Felix Bankole tó ń gbé Sakété àti Àjàṣẹ́ Ìpò ní Kútọ́nù tó já sí pé lẹ́yìn kó kúrò níbẹ̀ kó wá sí nílùú Abẹ́òkúta sẹ́kọ̀ọ́ tó fi já sí pé ó ń rí àwọn Nàìjíríà gbà ó mọ̀ pé Nàìjíríà owó wà níbẹ̀ pẹ̀lú Oòduà àtàfẹ́ yìí kò sí táwọn ò lè ṣe ó wá ń gba owó wa àwa ń sọ̀rọ̀ ń pẹ̀ pé tó ẹni yìí oníjìbìtì ni ǹjẹ́ ẹni tó gbá Yorùbá ẹgbẹ́ wa náà kọ́ ni
gbogbo ẹ tí Felix Bankole gbá ṣé Yorùbá ẹgbẹ́ wa ni ṣé ó wá yẹ kí àwọn Yorùbá ẹgbẹ́ wa ká túmọ̀ gbára wa láwàtà là ń lọ síbẹ̀ ilẹ̀ lérí láwàtà là ń lọ sílẹ̀ Oòduà Yorùbá ń gbá Yorùbá ẹni tó fẹ́ gba Yorùbá Nation fún wa ó tún gbá Yorùbá ó tún gbá àwọn tó fẹ́ kó lọ sílẹ̀ Yorùbá Nation ó tún gbá wọn ní 14 million ẹ̀yin sì ń kọ́mẹ́ǹtì gbogbo yín ẹ̀ ń kọ́mẹ́ǹtì tí ò wúlò tí ò rubbish tó jẹ́ sí pé rubbish ni tó jẹ́ sí pé ẹ̀ tí ẹ̀ jòkó kẹrò làákà yín wò pé ọ̀rọ̀ tẹ́ni yìí ń sọ ṣé lóòótọ́ ní àbírọ́. Sunday Igboho tí mo rí tí mo mọ̀ kì í so ní jìbìtì akọni ni èèyàn dáadáa ni níjọ́ tá a sọ̀rọ̀ tèmi àti Sunday Igboho jọ sọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ kan ni Sunday Igboho sọ fún mi pé imam afa Paris èmi kì í dáyàn láyé mi kì í ṣàbò sínú gbèsè ayé mi ibi tí n bá ti lọ́rọ̀ wà lọ́rọ̀ wà tó bá já sí pé ẹnìkan tí máa ń dáyàn ní Sunday Igboho ẹ wo adúrú wàhálà tí Sunday Igboho tó ti rí lérí pé a fẹ́ gba Yorùbá Nation ẹ wo iye owó tó ti dúró bí Sunday Igboho ṣe ń rí owó tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò dàbí ti tẹ́lẹ̀ ẹ wo iye owó tó ti dúró níwọ̀nba bí tó dé lónìí Sunday Igboho tó bá jẹ́ pé lómìn ni yóò ní ó ti tó gẹ̀hún òsè mọ́ àmọ́ síbẹ̀ ó tún dúró lérí pé mi kì í dáyàn mi kì í dẹ̀ ṣàbòsí pẹ̀lú yàn ibi tí n bá ti ní mò ń lọ náà nìyẹn ìwà yẹn ni Sunday wà kò àárí ìgbà burúkú lọ́dọ̀ Mr. Sunday Igboho lọ́yẹ́ Sunday Igboho dúró pẹ̀lú tó fẹ́ tó bá jẹ́ pé lómìn ni a ti ní tó bá já sí pé Yorùbá Nation ni mi ò ṣe mọ́ ẹ wo iye ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ti bú Sunday Igboho lérí ọ̀rọ̀ Yorùbá Nation ẹ wá mú Bankole tó já sí pé ó ń lu jìbìtì lọ́tún lósì gbogbo yín wá ń kọ́mẹ́ǹtì inú yín wá ń dùn ẹ̀ ń gbé ebú ìkan tó wà ní Dubai tó já sí pé ó yìí wà níbi tó ti ń sá káàkiri ní Dubai òun náà ni kún padà síbi tí mo ti ń tajà ìwọ tó mọ nǹkan kan náà ìwọ náà ni kún lọ wábì kan jòkó sí ó ṣe tó bá já sí pé àgbàlagbà ni ẹni ó yẹ kó ro làákà ìwò pé Felix Bankole tó wá lẹ́ẹ̀kan náà òjò tó rọ̀ gbìrì lẹ́ẹ̀kan náà ó ti ṣó wa òjò tí ó sú tó kàn já sí pé rọ̀ ni ẹ ti mọ̀ pé òjò náà ò lè pẹ́ láíláí òjò náà ò ní pẹ́ dà òjò tó bá ti sú ló ń kìlọ̀ fún yàn pé tó òun bọ̀ wá o tóun bá ti dé tán ẹ nílé kẹ́ tètè máa kó gbá yín o òjò Felix Bankole kan rọ̀ lẹ́ẹ̀kan náà ní bó ṣe rọ̀ lẹ́ẹ̀kan náà tí gbogbo èèyàn ti rí náà láti rí mọ́ torí pé ó ti gba ohun tó fẹ́ gbà òun wá lóun ra mọ́tò 8.something million 6.something million òun ra of one òun ra gbogbo ẹ̀ níbo ló wà ẹni kókó fúnlẹ̀ Yorùbá Nation tó bá já síbẹ̀ ni àwọn mílítírì tó kójọ níjọ́ kìíní ọjọ́ sí ẹni kan kó wọn jáde ìyà tó ń jẹlẹ̀ Yorùbá ní gbogbo Ògùn Oǹdó gbogbo káàkiri gun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá níbo làwọn mílítírì yẹn wà ẹ ṣé ó dìgbà ẹ máa kà lọ.